Kọ́ni kò dé. Ẹ̀rọ ẹ̀dọ́ dúdú lẹ́yìn ayé. Gbogbo àbìrì jọ̀jọ̀ lẹ́yìn àwọn àgbàlagbà. Olóyè rẹ̀ jọ̀nú ń dọ́. Ẹ̀yin ìyá mi ẹ̀dẹ́ o. Ẹ̀yin àtàkọ́jọ rí. Àtẹ̀dọ̀jọ́ kan. Ẹ̀yin sára bójú sákàtàkà gbogbo ọ̀nà. Obìnrin jíjí mẹ́lẹ̀. Adébáfẹ́ ẹ̀rú àmì. Èyí tí ó lọ lè so àkàrà. Yẹ̀yẹ́ lẹ́yẹ́ tọrọ àkàrà lọ́wọ́ ẹ̀rú bàmí ò fún. Ẹ̀yin ìyá mi ẹ̀dẹ́ o. Ẹ̀rìn ètùtù yín mo mú wáyìí. Ẹ̀yin ètùtù ọ̀la Káyọ̀dé. Òun mo mú wáyìí. Kẹ́ ẹ bá gbà lọ́wọ́ mi. Ẹ gbogbo kó lọ rẹ̀ tó ti lọ. Kẹ́ ẹ bá ń dá padà. Torí ajé jẹ́ mi ní mo hó. Àlùkò jẹ́ mi lẹ́kọ̀ọ́sùn. Lẹ́gẹ̀lẹ́gẹ̀ pẹ̀lẹ́ o. Ọmọ àbíyá àjẹfún. Ó lọ sí wẹ́tẹ̀tẹ̀. Kẹ́ ẹ bá jẹ́ mi o. Lórí Káyọ̀dé ọmọ àṣàbí. Iná la fi wá. Ẹ̀yin ètùtù yín rè o. Ẹ̀yin ìyá mi. Ẹ̀yin ìyá mi o. Ẹjọ́ ìrànlẹ́gẹ̀ dìde. Ẹ bá gbà lọ́wọ́ mi o. Ẹ gbà o. Ẹ bá gbé o. Ẹ gbé ńlẹ̀. Ẹ ṣe wo. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Torí ọpẹ́ ní pẹ́ni sáyé àwọn ògbòrú yìí ní fúnni ní ìyàwó mi. Bá ọba sọni lóore bá àbá dúpẹ́ bí ọlọ́sà kó ní lẹ́rù ẹni lọ ní. Ẹ̀yin ìyá mi ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣe wo. Mo fi rù yẹ̀yìn o. Mo fi rù yẹ̀yìn. Ẹ ṣeun. Káyọ̀dé ọmọ àṣàbí. Òkú oríire o. Salamu alaikum Hajiya. Ẹ ra sà. Ẹ dákun tọrọ lẹ́yìn jẹ́ ìrìn ìṣẹ́jú kan. Èmi sà. Bẹ́ẹ̀ni. Okay sà. Ẹ ra sà. Ẹ má bínú pé mo gbà kókó yìí. Àánú sà. Ẹ dákun bí ọ̀sẹ̀ kọjá mi. Ẹ sà. Àwọn fi hàn mí pé ọ̀lẹ́ ayọ̀ kan ti sọ nínú owó. No sà fà cause mi ò lọ́kọ débi tí àbíkílẹ̀ mi bá ọ̀lẹ́ ayọ̀ sọ nínú mi. I don't understand. Níbi mọ́mọ́ àmọ́ ìgbà tọ́lọ́run rí. Àfà kò possible mi ò lè lóyún ìyẹn ò possible torí mi ò lọ́kọ mo ní boyfriend mo lẹ́ni bọ́ọ̀dì so kò possible báwọn ṣe lóyún ṣe bí èèyàn tó bá ń ṣe nǹkan ló máa lóyún náà. Bọ́lá ti fi hàn wá nù. Okay sir. Ẹ wá dákun torí Ọlọ́run. Ẹ méjì nǹkan tán sí i. Torí bí nǹkan bá sí yóò àfẹ́tì ẹ̀ lẹ́yìn. Ọ̀rọ̀ yìí àbí mi. Bó ṣe jẹ́ rẹ̀. Okay sir. Ẹ dákun. All right, session sir. Ọbẹ̀ yín torí Ọlọ́run. No problem, session. Ọlọ́run gbàdúrà yín o. All right sir. Ọlọ́run wọn jọ gbọ́, Ọlọ́run wọn jọ gbà, èyí ti ní tèmi. Arábìnrin, dákun wáyà. Ọ̀rọ̀ tí arákùnrin ń sọ fún ọ, mo fẹ́ lédú àbẹ̀ ọ́, dákun mọ́ kó dànù. Nítorí ọmọ tó wà nù rẹ̀ tó bá gbìyànjú láti ṣe nǹkan ṣẹlẹ̀ àti pé ọmọ tó wà nù rẹ̀ alágbára ni òun ni ó sì gbógo dílé rẹ̀ ga. Bàbá àbọ̀rọ̀ là á sọ fọ́mọlúàbí tó bá dénú rẹ̀ yóò dòdì. Ẹ mọ̀ gbà mí ẹ̀yìn lóyún ìsúnmọ́kùnrin àbí níbi tí wọ́n fún yàn nìyẹn máa ń ní nígbà tọkùnrin ò fún mi ní nǹkan bó oyún bò ẹ mọ̀ gbà mí kí ni ìṣẹ̀lẹ̀ báyìí lóyún mo fẹ́ padà sí báyìí.
Mo ti tó jàre. Mo ti wálé wá para ni. Àtúpọ̀ mi tó kú bá sì tún aríyàn gbèrú wa báyìí gbogbo òlú ló wá dá báyìí. Tánú wá gbèrú mi báyìí. Gbogbo àdúgbò ló dá páropáro. Aunty. Èmi. Yes ma. Ṣé èmi wá gbèrú ma bẹ́ẹ̀ ni ma. Yes, ẹ ṣeun gan ma. Ẹ dákun má bínú, ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ni. Kémi wá gbèrú. Bẹ́ẹ̀ ni ma. Ẹni tẹ́ máa kó balẹ̀ wá tẹ́ bá fẹ́ kú ẹ lọ kú sílé. Mo mọ bí tẹ́ ti róyún òṣì, oyún ẹyẹ, oyún egbére tẹ́ ń gbé kiri. Ẹ̀yin alákòóbá burúkú yìí, ẹ̀yin oníràrùn. Mo wá dáràn. Kí ni mo wá kù láyé mi báyìí? Ta ló fẹ́ gbẹ́rù mi báyìí, ta ni mo fẹ́ pè? Ìyá mi ẹ fọkàn balẹ̀. Ìyá mi ẹ fọkàn balẹ̀. Ọ̀dà! Ẹ bọ́ síbí. Wèrè ni ọ̀nì. Ọbẹ̀ yà mí lásán. Owó oúnjẹ. Owó oúnjẹ wo? Owó oúnjẹ tèmi àti ọmọ mi máa fi jẹun. Àbọ̀ ní fún wa lówó oúnjẹ ni. Ó ṣiṣẹ́ ni. Tọ́ ìgbà oko owó ló dá fún mi o. Tó bá wá ṣiṣẹ́ wàá mọ táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe. Tọ́ kí náà ṣe o. Ètò bá wọ̀ ni o lọ ṣe o. Wo ọ̀gbẹ́ni mo ti léètì. Ó kọjú lọ. Bọ́ síbí. Wọ́n fún mi lówó oúnjẹ tèmi àti ọmọ mi jọ máa fi jẹun. Kò bá mọ̀ kó mọ́ jẹun kò. Sórí ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. Ọmọ àtiró tọ́ra bàtà fún ìyá rẹ̀ ni ọ̀rọ̀ ni ó gbọ́. Ó ṣeé ṣe ni bàbá rẹ̀ ò kówó kalẹ̀ fún ìyá rẹ̀ kó fi kó lé. Má jẹ́ kí n tún gbọ́rú ẹ̀ mọ́. Mo bọ́ lẹ́yìn òun. Mo bù ọ́. Ó bùn mi. Bẹ́ẹ̀ni. Bàbá bùn mi kí ni ó ṣẹlẹ̀ o àti pé gan-an ìfẹ́. Ìyá rẹ̀ ń bẹ́ẹ̀ lé bàbá rẹ̀. Kẹ́nẹ̀. Mi ìgbọ́ àwọn bíbí wa lọ́kàn bíbá yìí o. Mi ò kọ́ bíbí wa fi ọ. Ó kú jáde mi, ó kú kí ìfẹ́ àwọn bíbí wa lọ́kàn lọ́dọ̀ ẹ̀ rà. Tanya ní gbòǹ báyìí. Kálẹ̀ yìí. Alo. Ta ni sọ̀rọ̀? Gani. Dákun Gani ò ń bẹ́ o. Gani ajáta lọ bó ni. Ẹyin mo ti fẹ́ bọ̀, mo ti parí iṣẹ́ rẹ tó bá ti. Ọ̀yà yóò jọ wa rẹ̀. Hello. Wọ́n bí ọ padà lọ́ba ti dago mẹ́rin. O ṣeun. Àwọn ọmọ yìí. Ẹ̀yin káàsán. Dúnà ṣé ojú ẹ̀fọ́ òrí mi ni àbí mo mẹ̀yàn kí lè. Bàbá yìí mo pẹ́yìn lẹ jókòó. Ẹ̀kọ̀mọ̀dé akẹ́yàn máa yọ̀ lẹ́ o. Bẹ́ẹ̀ bá ti kú lákùúdù. Ẹ̀gbin kẹ́gbin àmọ́ rẹ̀ yẹn náà. Ó mọ̀ pé mi mo jókòó. Ládùúgbò ojú tó lódùn máa ń yọ̀ǹda fún ọ yìí. Ó wà á rí mi. Ìdúró ṣé wọ́n ní ọ̀tọ̀ owó ní? Àbí wọ́n yẹn ní ọ̀tọ̀ owó yẹn. Tó tí ìyá àdá àti bàbá rẹ̀ ò bá. Bàbá ó tó yín. Kí ló ṣẹlẹ̀? Mo gbá àwọn òbí mi débi báyìí ni. Kí ló fòṣì kí ló forí burúkú gan? Ṣé torí pé ẹ ti jókòó ṣì síbí báyìí? Èyí iṣẹ́ ẹ̀ ní, èyí àbọ̀ ẹ̀ ṣe. Ẹ ṣòṣì burúkú ní irú èjì eléyìí. Ẹ̀yin àgbòṣì àgbárédèrèdè yìí. Rẹpẹtẹ má bínú òye tó dáwọn àgbàlagbà náà máa ń tọ́ tẹ́lẹ̀ pé ibi abáfẹ́gbọ́bì ṣì ń dà mí obì àṣì lálẹ́ báyìí yóò wá wù bẹ́ẹ̀ ẹ̀gàn tẹ́lẹ̀ náà bó ṣe ń kọjá lọ. Mo ní mo fẹ́ kó tiẹ̀ tẹ́lẹ̀ ni. Ẹ̀yin àti ta ni? Èmi àti ta ni? Èmi àti ẹ náà ni ìmọ̀ gbé langa sí lóko kí ọ̀pá múṣe mi kí n máa fi wòògùn pupa rẹ já. Àmọ́ bẹ́yẹn ẹ̀bá lóhùn ní ìṣògùn kà mọ́. Èèyàn tí ó jẹmọ bí irú rẹ̀ yóò níyé béèrè. Àwọn àgbà mọ́ máa ń sọ̀rọ̀. Wọ́n ní panumọ́ àfẹ́kọ̀ ní bábò wíjọ́. Panumọ́ àbàbẹ̀ báyìí kò ní bábà fẹ́ fọ́ọ̀mù. Ọ̀rọ̀ òkè tó bá bẹ̀rẹ̀ ṣe báyìí nílẹ̀ gbọ́. Káàkiri ṣe báyìí inú ìṣẹ̀lẹ̀ àwùjọ òun. Ìdí gbèrè ní ìṣẹ̀lẹ̀ àwùjọ ẹranko. Bá a gòkè ọ̀hún wá. Gòkè wá. Òpònú ayírada wèrè kájọ́ mẹ́wọ́n yìí tí mi ṣì tì fún mi ó jẹ wèrè ń kò nídìí kí mo bá ranjú mọ́ láà fún
a máa fi ọkọ̀ pátá bẹ́ẹ̀ ìṣó nulẹ̀ kó sì so tí bá kú rè ilé wọn mú rè a tún fẹ́ ṣe lé iná o ilé ló àṣàánú mi. So, officers, go in there and go and bring the man for me. Ẹ wo gbogbo orí àjà òun, ẹ wo gbogbo ibi tó bá yẹ kẹ́ ẹ wò. Sir! Kí ló ṣẹlẹ̀? We did not see anybody, sir. Kò sí anybody nínú ilé. Ẹ̀dẹ̀ ó gbónúlẹ̀. Ibi báyìí ni lórí. Are you sure? Kò sí ẹnìkankan nínú ilé mà. Ibi báyìí ni mo ti rí bàbá olórí burúkú yẹn tó Yes, ma'am. Aṣáṣe fi wẹ̀ tó fi mọ including orí àjà. Wọ́n dà. A ti jẹ́ bára mọ́ lẹ́yìn èdè kẹ́tẹ́ lè rí mú o. Akọ̀rọ̀ ní akọ̀rọ̀ lọ́wọ́. Ìyá rẹ̀ mọ̀ o. Ẹ lẹ́yẹ mú o. Èmi ìmọ̀ná tó bá láàrin o. Ìdàgì. It's a surprise. Òlérí ayé lẹ́yìn mọ̀ yóò mọ̀ o. Ẹ láyé rí o. Ìyá rẹ̀ mọ̀ o lẹ́yìn ẹyẹ. Ẹ káàsán sà, orúkọ mi ni Inspector Bùnmi, a wá láti police station Ìdí Àrùn. Ìdí àrùn kan, ìdí ọ̀bọ ni. Officer, arrest the man. Young man, I will advise you to remain silent because anything you say here will be used against you in the court of law. Apálọ́dọ̀ gbà yín police station yìí ṣe wá kú báyìí. Bàbá, Ẹ lákòó ẹ mẹ́ni tẹ fẹ́ mú a kì í ṣe police. Officer, arrest them. Arrest them. What's happening? Kí ló ṣẹlẹ̀ tẹ́ ṣe bálabàlá? Mo ní kẹ́ ẹ múyàn fún mi. Ó lè ṣe ṣe bí ọ̀bọ. Ẹ̀yin ọ̀rẹ́ mi, kò yẹ ká mọ̀ bá ara jà. Ṣé torí pé mo ṣe alábọ̀bọ̀ fọmọ yìí? Lẹ́yìn kóra yín bá tó báyìí. Káwá ní pé ìyá ìkọ̀ọ̀kan yín mo bá ṣù kí lẹ́ṣẹ̀. I will make sure I kill you. Kò burú ńgbà náà. Òwe Yorùbá aláṣọ. Tó ní àṣẹ lọ kábàyẹ lọ ká ní kúṣí. Àṣẹnu èrè báyìí, ẹnu èrè nígbà. Àṣẹnu dì níbẹ̀ lẹ́nu làkọ̀. Àtiwọ́ police station. Àtiwọ́ náà. Àtọ̀rẹ́ báyìí. Àtẹ̀yìn ẹ̀rọ ìlọ́nà. Lọ́lá àdíjẹ ni. Wo ṣé ká chẹ́ẹ̀kì kan bẹ̀rẹ̀ náà. Àbọ̀dá mi ẹ má lọ ẹ̀jẹ̀. We are coming. We are coming. Ẹ máa lọ. Ọ̀gá, Abade station ká sọ pé ń bọ̀ wá bí. Níbo lẹ lọ? Wọ́n ní ká máa lọ tiwa. Bẹ́ẹ̀ iṣẹ́ tẹ̀ nìkan lè dá sí ni mà. I'm not the follow ma. See you later ma. Kí ló ṣe àwọn officers yìí mẹ́? Ẹ sáwọn ọ́fíṣàsì kan, ọ́fíṣàsì ni. Ẹ máa wà mí èèyàn gbà síṣẹ́ ọlọ́pàá. Èyí tó kọ ní àìníṣẹ́ ọpọlọ rẹ̀ ti lọ. Torí wọ́n sí ẹ, ìdí mo ṣe lẹ́ẹ̀kan, bẹ̀gẹ̀ tẹ́lẹ̀ náà ń gbádùn rẹ̀ ọwọ́ kan mo ṣe. Ẹ̀mí mi sì ti wà ń bẹ̀, elédùà tí ó kàn bá tiẹ̀ jẹ́ ló tún ní ó padà wá. Gòkè padà wá kó wọlé ètò. Ó lé kíní ọ̀hún ló ti fọ́ dàrú. Ó ti da ayé àtúnwá. Police station, ìwọ náà gòkè wá. Ẹni kí n gòkè. Gòkè! Police station wá. Má gùn, ìbókè ni. Ìjọba. Ọ̀yá yìí ti ní mí 60 oje. Kí n yí 360. Jọ̀wọ́, ẹ̀yin mú ma náà dẹ́ ṣe fún mi lẹ́nu jọ́ mẹ́ta yóò dùn mọ́ mi. Sáàmù wọlé lọ. Àwọn alábí abẹ́tẹ́ ìjọba fún mi yóò dáa. Gbọ́gbí ẹ̀ ló ti dà á lẹ̀ yìí. Èmi ò kì í ṣèkà. Eré lèmi ò ṣe òkì ṣèkà. Tí ẹ bá fi fi ìpàdé tẹ̀rù ẹ̀yin mọ̀lẹ́ ṣe wo. Ẹ̀yin náà lẹ́ni tí bá rí dúdú kí n jẹ́ o. Mi bá rí pupa náà kí n jẹ́. Ẹ̀yin náà lẹ́ni mọ́lù rọ́bà jẹ́. Ìrìnkú lé o. Báwo ni Kẹ́misọ́lá?
Dáadáa ni sà. Ẹ̀ẹ́dẹ̀ kú ọjọ́ mẹ́ta. Yes sir. Ọkọ ẹ̀ ń kọ́. Ó wà nílé sà. Ṣé kò wá mọ̀ pé mo wà níta ni? O lè má gbọ́ voice yín. Ó ṣẹ̀ṣẹ̀ dé ni sà. Kò dẹ̀ burú. Èyí tó gbé mi wá bì ní pé ládùúgbò mo gbọ́ táwọn èèyàn sọ pé ọkọ ẹ̀ máa lù ẹ́ lójoojúmọ́ àti pé ń tilẹ̀ ta gan wọ́n tó ló lù ẹ́. Ṣé lóòótọ́ ni? Dáàdì ẹ̀wọ̀ ọ̀rọ̀ Ọlákúnlé ti sú mi. Nínà láàárọ̀, nínà lọ́sàn-án, nínà lálẹ́, ó ti sú mi. Tí mo bá gbé gbá báyìí, a ní mi ò mọ̀ gbé. Tí bá gbàwò, a ní mi ò mọ̀ ṣe. Nínà láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, ó ti sú mi. Kódà dáàdì ó ti sú èmi gan owó. Gbogbo kò síjọ́ kan báyìí kan máa já. Kódà ní skul gan máa fi mí ṣe yẹ̀yẹ́ ni. Púpọ̀ ojoojúmọ́ ni dáàdì mi àti mọ́mí máa ń já. Ẹ bá mi bẹ̀ wọ́n pé kán jẹ́ ọkàn máa jà mọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ wọ́n sá. Ó máa lù ẹ́ ní sójú ọmọ yìí. Máa ń dùn mí o. Ẹ pẹ̀lẹ́ o, ẹ̀bọ̀dọ̀ ní ògúngún. Ẹ̀ẹ́dẹ̀ kú ọjọ́ mẹ́ta. Àyè ń ṣe tí wọ́n wá gbà tó báyẹn. Ẹ ṣé wọn ò sọ fún ẹ pé mò ń bèrè ẹ níbí látàárọ̀ ni. Ẹ má bínú sá, mo ń wẹ̀ lọ ni sá. Ok, kò burú. Ẹ jòkó síbẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́, ẹni tó gbé mi débi ni pé ìyàwó ẹ ó ló máa ń lò òun every time. Kò dẹ̀ dẹnu ẹ̀dín kó mo ti gbọ́. Gbogbo ará àdúgbò ẹnu sọ fún mi kó o máa lù ìyàwó ẹ jọ̀ọ́. Ta ló fi yẹn jọ́nu fámìlì? Ṣé o bá lọ́wọ́ mi? Ẹbí mo máa ń lù ìyá ẹ báyẹn. Olúwakẹ́mi. Kí ló ṣẹlẹ̀? Ṣé o wọ wèrè ni? Kí ni mo ṣe? Wáyé tó lọ fẹjọ́ mi sùn dáàdì. Ṣebí dáàdì ló wá tó dẹ̀ ń béèrè ọlọ́run mo dẹ̀ sọ ọ̀kan tó ń ṣe fún wọn. Ṣé mo parọ́ mọ́ ẹni? Ṣé nǹkan ṣe ẹni ṣó máa dì? Ṣé ẹ tún ti rí dáàdì ó tún ti bẹ̀rẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ wá wèrè rẹ o. Ó tún bẹ̀rẹ̀ ṣé ẹ ti rí? Ṣé ẹ tún ti rí? Ọdún wa máa lù ìyàwó ẹ. That's good. Adépàwọ̀ èèyàn pàwọ́ àbí? Kò sí problem. Ẹ máa lù kí máa wù ẹ́. Dáàdì. Olóbùkún ni dẹ́. Ṣé ó tún ti dé o? Dáàdì ẹ tún ti rí. Ìyá mi, wọ́n rí pé bí ń pa yín, ẹ dìde kọ́kọ́, ẹ dìde kí n máa jọ. Gbà mí. Gbà mí. Mo gbé. Mo dáná. Ta ló dáná? Mi dáná o. Ta ló wà nílẹ̀? Èpo ti wọlé. Mi dáná. Mi gbọ́dọ̀ wọlé dáná. Mo mọ̀ tí wọ́n pọ̀ tèmi lọ́dún yìí o. Ọlọ́run ṣàánú mi. Olóúnjẹ ṣe wọlé. Tún gbóná. Àmàlà gbígbóná. Ìdáná. Mọ́mí. Ẹ padà wá ẹ má sá lọ, bó lè ń lọ. Mọ́ní sà. Padà wá. Kí ló ṣẹlẹ̀ ẹ̀sìpẹ̀ tó bù mí? Àti bí ọ̀sẹ̀ méjì bá ilé ti wá bíṣẹ́, ẹ sọ pé ẹ fẹ́ resign, ẹ fi létà kalẹ̀ lẹ̀. Kí ló wá ṣẹlẹ̀, àbí? Ṣé ń tẹ́ bá wà nù? Ẹ ṣé o, ẹ̀díṣẹ́ yín mú mi ṣiṣẹ́ yín mọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹ̀yin làwọn làwọn kọ sí. Ó dá nígbà tẹ́yìn wá sí báyìí, kí lẹ fẹ́ káwọn ọmọ lẹ́yìn ṣe. Àbí? Kò fẹ́ dáa fún yín ni, orí yín burú ni, ẹ fẹ́ ṣòfò ni. Mo ti ṣòfò ara tó ẹ tó fẹ́ kí n ṣòfò ẹ̀mí, kò fẹ́ yẹ yín ni. Tó bá fẹ́ mọ̀ ṣe eré lọ. Ṣúwáyé tó bá yẹn. Ẹ pàṣẹ ní fún jẹ, ó yá. Ẹ calm down, kó tí ì le tó bẹ́yẹn. Kí n ní sùúrù. Ìdùnnú lọ́rọ̀ yìí, kó lé tó báyìí rárá. Kò lè tó yẹn o. Tẹ́ bá dé ọ́fíìsì, ẹ lọ bá àwọn sájẹ̀tì tàjọ lọ lọ́jọ́ yẹn. Ẹni kò mú ilé bẹ̀ especially wọ, kó wúwo náà lọ ṣòfò ara tí mo ṣe. Ẹ ń tá dànù àbí?
ti wá tó báyìí ti fún ẹ̀jà yóò yẹ kó débi. ní sùúrù ẹ ti kájọ rò wẹ́ kó tí lè tó báyìí. ẹ fẹ́ lọ àbí kò sí ọ̀nà. rárá ẹ ṣe dúró àwọn olórí burúkú gbogbo mo ṣòfò ara tán wọ́n tún ní kí wá ṣòfò ẹ̀mí ọlọ́run bá ti yín mọ́gi. àǹtí Àyìnkẹ́ látàárọ̀ ẹ̀ sì dá mi lónàá. ẹ jọ ṣé mi ní tó gbá ni ẹ ní sùúrù ẹ calm down màṣá tó gbá tẹ́lẹ̀ fẹ́ ná. mo ti sọ tí mo fẹ́ fún yín náà mo ní mo fẹ́ rẹ yín méjì Indomie kan. kí lẹ fẹ́ ń jàre. yóò fẹ́ ra spag àti biscuit speedy àti maggi 100 naira. ọmọ tẹ́sán ń dá lò ìbá mi ni. ó dá ọ ló falágbára yín sùúrù o. ẹ máa ní sùúrù ni mò ń bọ̀. maggi eléèlò lẹ fẹ́. maggi 100 naira. ok ṣé ẹ gba change. má gba change. kò sí change o bẹ́ẹ̀ máa padà wá. ẹ máa padà wá ni. wọ́n ní ojú ẹ̀kọ́ ní orúkọ tí a ní wà ní onídàáyà mi lò. ó máa gọ́ o èmi náà ló ń bá wí bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ tẹ́ ẹ tọ́ òun ló bá mi sọ̀rọ̀ pé èmi ò dáyà òun lóhùn. ọmọ wo. ọmọ tó wà wájú yín. ọmọ wo ló wà wájú mi. ọmọ tí ò ní ọpọlọ tẹ mú dání wa tó ń bá gbàlagbà sọ̀rọ̀ báyìí. ẹ rí. ẹ sọ pé ìgbádùn sẹ́kẹ̀sẹ̀ yìí náà ń tọ́jú ń bì. èmi lè mi ò lẹ́kọ̀ọ́ olùkọ́ ìyá mi ó ti tásìkò tẹ́bí mi sáré. wọ́n mọ̀ ẹ́ tún ní sọ fẹ́ pa mí ni ẹ mọ̀ gbà mí. lọ́hùn o lọ́tàrọ̀ tẹ̀ sí dá mi dúró àti kẹ́míìsì ẹ̀yin lẹ sì fà o ẹ̀yin lẹ fà o ẹ̀yin náà kò sí yín wájú. ẹ wọ́ lọ́tàrọ̀ tẹ̀ sí dá mi dúró gan-an. ẹ̀yin mi. ẹ̀yin mi o. Ta ló wà lé? ẹ̀yin mi. ẹ̀yin mi o. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. kí ló ṣe wọ́n bá wo bí wọ́n ti kọ́ bí mi jẹ́ ká gbé wọn jọ. ẹ̀yin mi. ọ̀lẹ́ díẹ̀ díẹ̀. ọ̀pọ̀. díẹ̀. ẹ pẹ̀lẹ́. sáré bá ń pè bá bèjì dá mi lóhùn. ẹ lè jókòó sámi ẹ lè jókòó. ẹ pẹ̀lẹ́. ẹ wò àti wùmí wọ bí ni ẹ dápẹ́. ẹ pẹ̀lẹ́. ẹ má jókòó. ó yá. ẹ kò díẹ̀. ẹ pẹ̀lẹ́. rárá. ẹ pẹ̀lẹ́. ẹ bá àdìbáṣì díẹ̀ bá ń gbẹ́sẹ̀ ń bá ń gbẹ́sẹ̀. ẹ wà lójú kúlẹ̀ pẹ̀lú ẹ pẹ̀lẹ́. kábíyèsí Elédùmarè ẹni tá a wí ti dé káàbọ̀ kúrìn Elédùà òkúṣẹ́ ọwọ́ rẹ̀. hello mo ti ń bọ̀ wá a máa pàdé mi ní pẹ́ dé junction wàá rí mi nísìnyí mo ti fẹ́ débẹ̀ wàá rí mi nísìnyí máa jáde sí mo ti fẹ́ débẹ̀. yé aládùúgbò ẹ gbà mí ẹ ṣàánú mi wọ́n ti jà mí lólè ẹjọ́ dẹ́yẹ aládùúgbò ẹ gbà mí ẹ ṣàánú mi yé okú ẹjọ́ àti ẹjọ́ wọ́n ti gba báàgì mi. kí ló ṣe é farabalẹ̀ rẹ̀ ń gbọ̀n bí omi òjò. ẹjọ́
wọ́n ti gba báàgì mi. Kí ló ṣe ẹ́? Wọ́n gba báàgì mi àwọn olè. Calm down, lẹ́yìn pẹ̀sì ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ ń gbọ́, calm down. Ìjọ owó lówó ló wà ń bẹ́, kò ṣe owó mi. Jọ́sẹ̀ wò ké kúlẹ̀ oṣù méjèèjì. Ìjànú mi, owó lówó lọ, ìjọ bá mi gbà, ìjọ bá mi gbà, ìjọ bá mi gbà, ìjọ. Owó wà ń bẹ́. Owó lówó ló wà ń bẹ́. Owó lówó máa wọ ìwọ dúró, a máa bẹ̀ gbà nísìnyí. Ìjọ méje dúró, ìjọ ń tẹ̀lé yín, ìjọ owó lówó ló wà ń bẹ́. Jó bíbá yìí à ń bọ̀. Ọ̀gá pẹ̀sì ọ̀rọ̀ ń pẹ̀ wọ́n ikú. Owó olówó lélẹ̀ o. Àlàyé jẹ́ẹ́bẹ̀ tó ní ọ̀sáàbù yẹn tó tẹ̀lé tó wọ́n kò bá tẹ̀lé mi máa gbá ní káàkiri yẹn. Ìjọ ògo ògbólódé. Bàbá mi bàbá mi nílé. Àjẹ́ ọjà mi. Ògo ọ̀bà máa jẹ́ bẹ́ẹ̀. Àjẹ́. Kí ló ṣẹlẹ̀? Àlàyé ẹ̀yọ́ ọmọ pẹ́ mi ó yá ìwálẹ̀ ẹja lọ. Báwo mo ṣe fẹ́ rówó olówó gbà báyìí? Olúwa ṣàánú fún mi. Àǹtí bò mo ti bá mi rí. Ẹ ṣé o, àǹtí ẹ ṣé o. Ó pé àǹtí ẹ ṣé, àǹtí ẹ ṣé, àǹtí ẹ ṣé o, ẹ ṣé o, àǹtí ẹ ṣé o. Ẹ kọ́kọ́ gbẹ́rù lẹ̀jà pin báyìí náà. Àlàyé ẹ̀rù wà ń bẹ̀. Alẹ́ yìí. Ó yá ẹ̀rù wà ń bẹ̀. Kìíní yẹn. Ọ̀gá mi ò mi ní pàtó yìí. Ó yá ò wálẹ̀. Ó yá pé kíkà rẹ̀ já pin. Wá àlàyé kí ni tó ń ṣe gbó jáde fún àwa kí ló ṣẹlẹ̀. Àlàyé ewé ni mò ń bá ní báàgì yìí àzáhùn náà. Àwọn èrè ní kí lè lè náà àfà ọ̀gá ìsọ̀rọ̀. Aṣọ ya wèrè ní ṣé òkè mẹ́gbà mo tún kú lẹ̀. Àlàyé ẹ̀wò kan tí mo bá bẹ̀ dá. Ọmọ fún àlọ́ bá yẹn o. Àzáhùn ewé ni wọ́n fi di àlàyé mi. Mo dáràn. Àlàyé. Kò dẹ̀. Àlàyé ẹ̀wọ̀n mi ò lè fún yín lófo látàrí ìdájọ́ ìjọ wà ìgbà tí mi ò lè fún yín lófo ìyáwó làwọn yìí. Kò dẹ̀. Àlàyé mi. Kí lè lè. Ajé ewé lè yí kó sínú ẹ̀ fún mi o. Kí lè lè. Àlàyé ewé ni. Báwo ló ṣe débẹ̀? Kò yé mi náà. Respect. Àlàyé tó láti mú ti kíní ẹ̀ mú kó. Àlàyé láti mú ti kíní ẹ̀ mú kó. Ojú mi kó lẹ̀ dùn ojú mi. Àlàyé. Kí ló wà nù? Àlàyé ṣé you no trust me again? Ẹ báwo ni wé síwájú bẹ́ẹ̀ sọ ti yà wò ni? Àlàyé mi ò mọ̀. Àlàyé ajé bàmí mi ò mọ̀. Tó lè di ewé mi ò mọ̀. Àlàyé ṣe mú fún lẹ̀. Fa ọwọ́ kó dẹ̀ di fún mi ẹjọ́ kí n gé ọwọ́ ẹ̀. Ẹ bá mi fa ọwọ́ ẹ̀ mo fẹ́ gé ọwọ́ ẹ̀. Kó dẹ̀ di wá mo bẹ̀ sọ̀rọ̀ báwo ni wé ẹ̀ ṣe débẹ̀. Ọmọtọ́lá ni ó ní sèmi yìí ò dáa. Eré ọ̀rọ̀ fẹ́ tí ń bọ̀ sọ yìí náà mo sì bá. Mo nífẹ̀ẹ́ rẹ ni. Bí n bá nífẹ̀ẹ́ rẹ ni mà ní mo dá ọ láàmú. Tó gbọ́dọ̀ èmi ò lè fi o. Kí ni ìdí tó fi lè fẹ́ mi? Ṣé bí èèyàn kan ní ń fa aṣẹ́wó àbó ṣé torí òfófó tó ń ṣe? Ò lè fẹ́ mi o. Orí mi gbé àyà mi gbà. Ọrùn wọ̀. Ọrùn ò lè wọ̀ mí. Ọrùn wọ̀ sí. Tọ́lá ni ìwọ kan ṣe tèmi wò. Àjọ máa ṣe káàkiri ni. Gbogbo bí o bá ń lọ báyìí. Ní ẹ káwọ̀ wá ẹ̀sẹ̀ kó àtàrọ̀. Bí ẹ sọ kìíní kan sórí ìyá tó kọjá ní ìsìn. Tí o mọ̀ wọn nínú àdúgbò báyìí ó mọ̀ wọn ìyá wọn ṣì lè gan. Ó bóyá kí náà lóyún sí ni wọ́n mọ̀ sí ni bí wèrè wọ́n mọ̀ sí gan. Kó má dàbí pé olófòfò ọkùnrin ni. Àjọ rí bákan náà. Ìgbà mi báyìí yóò máa dá sọ ni ní rẹni tí ń bá sọ̀rọ̀. Ìwọ náà mọ̀. Alójọ́ kan tí mò ń tiẹ̀ ń jáde mo bá rí ó sáfẹ́. ṣé ẹ bù mí. Àyàn ọlọ́pàá ẹ̀wọ̀n ń tẹ̀pẹ́. Ẹ láìkì ẹ. Ṣèbí nǹkan náà lájọ ń sọ ní. Àwọn ilé burúkú ò lájọ ń sọ. Aláyé wà èwo ni wèrè. Wòórà kò ti fẹ́ máa mú mi ṣeré àbí kí ìjọba àtàtẹ́lẹ̀ yìí. Èmi ló ń bá wí. Nìkẹ́ni kí ló fẹ́ ṣe? Eribu fẹ́ sọ ọwọ́. Eribu sọ wò láàrin. Eribu ti fẹ́ sọ ọwọ́. Eribu gan sọ̀wọ́ gánà wò láàrin. Lémi àbí? Ètò òfófó tó ń ṣe òun èpè rẹ̀ ti ń jọ. Èpè ó jọ. Lémi náà. Èpè. Gbogbo etí yìí. Nígbà wọ̀ ya kò ní ṣeré táwọn sọ fúnfọ rẹ̀. Èmi. Ó fẹ́ jẹ bàtà.
báyìí ta ni ọ́ kí ló wá ṣe yàn yìí àti pé gan-an bọ́ọ̀ ló ṣe wà mí yìí. mo wá kí ẹ nílò ni kó jáwọ́ nínú gbogbo ìwà aburú tó ń àìjẹ́ bẹ́ẹ̀ wàá rí ẹran wàá pè ní ẹja. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo wá bá ẹ sọ lójú rùn kì í ṣàlá òótọ́ ni kó jáwọ́ nínú gbogbo ìwà aburú tó ń hù bí bẹ́ẹ̀ kọ́ wàá kàn dín nínú iyọ̀ mo fi wá kí ẹ nílò ni. inú mi mà sì tọ́ tèmi tó bá bí mo yọ tọ́ ni dájúdájú wọn ò tọ́ ọmọ kìíní burúkú tó dìde láàrin èyí ìyá rẹ̀ sì yọ wọn bá sọ ọ́ dànù fùtọ̀ ọkọ ẹran tọkọ padà nù ṣùgbọ́n olùdó gbàgbá kú ọwọ́ mi èmi jáde méjì dágìrì tí ń dámọ ní síbáṣibú èmi tí mo ní ìṣògùn gàmọ́ tí mo pọ́ ọmọ ìyá mi jẹ lójú oorun ọmọ yìí ò mọ mẹ̀mẹ̀. ẹ jẹ mí ní owó wá ìtẹ́ṣe lè máa ra ọjà lọ́wọ́ mi tẹ̀ ní lè sanwó kí ló dé ṣe fẹ́ dá mi ní gbèsè tó bá jẹ́ pé báwọn yòókù yín tó ṣe ra ọjà lọ́wọ́ mi yẹn tí wọ́n sanwó ẹjọ́ nítorí Ọlọ́run kí ló fẹ́ kù níbi gbà mí mọ́. ẹ dákun ẹ ní sùúrù fún mi owó yìí mo sáà ti wá bá yín mo ti bá yín sọ ní kọ̀kọ̀ mo ti bá yín sọ ní bàbá pé wàá fún yín ẹ kàn fún mi ní táìmù díẹ̀ ni títí ọ̀sẹ̀ tí mo wà sanwó yín fún yín. ẹ ra ọjà láti for like 3 months ẹ sanwó ẹjọ́ nítorí Ọlọ́run owó wo ni mo fẹ́ fi ra ọjà mi ṣé ẹ fẹ́ dá mi ní gbèsè ni. ìgbà tí mò ń rajà yìí. ẹ má jẹ màá gbọ́ owó mi mo fẹ́ wá gbà. sẹ́nìbọ̀dì tó wà ń bìbẹ́ dákun torí tó lọ́hùn ní ọ̀dà yín wà sán. ẹ jọ mi ò rojọ́ ẹ bá mi mówó owó ni mo wá gbà lónìí mi ò rojọ́. ló ń pariwo léyà mi sí lórí owó tó níye àbùkù kan. mo dáràn. ẹ gbà mí. gbà kókó ṣì ẹ lọ. mo dá ọkọ mi olówó orí mi dákun ìyìn lówó nulẹ̀ dákun bó lọ ti rówó. mọ́ọ̀mù ẹ ṣáà máa wọ̀ ọ́. mo gbé aráyé ń wò mí níran ni kí n máa wòran irú ọmọ òun oore nítorí ọlọ́bùn mo ti kan irú ọmọ yìí nǹkan mọ̀ ti ṣe mí ẹ mọ̀ ṣàánú mi ẹ̀yìn ẹ má wò mí níran nǹkan ti ṣe mí. tètè gbà tí ń gba àwọn ará wọlé lọ rèé tí ò jẹ ìwọ̀n kúkú ń dolúwa rẹ̀ láàmú. ẹ káàsán. ọwọ́ káàsán yẹn. Ọlọ́run ti ẹ̀sìn pé mo ti ẹ̀ bá yín lé. ìyá ẹ gbọ́n kankan. bẹ́ẹ̀ pé kẹ́nẹ̀. sì wá dùn mí. ìyá ṣe é fẹ́ àwẹ̀rọ ni. àwẹ̀rọ. àwẹ̀rọ ni. kí ló ṣàwẹ̀rọ? mo ráwẹ̀rọ. mo gbádùn kò sí nǹkan kan tó ṣe mí kò yá náà. kẹ́nẹ̀. mo gbádùn rẹ̀. sórí wọ́n fi àwẹ̀rọ. ìwọ ọmọbìnrin mo fi elédùn àgbà. sórí ìbànújẹ́ tẹ́lẹ́dùn àti mú kóun ayé rẹ̀ kò ní dá padà mọ́ ò gbójú mi dáadáa. wọ́n tún wá dà mí láàmú. mo ti sun tí wọ́n sùn mo ti ron tí wọ́n rò mo sì ti gbà kámú. bẹ́ẹ̀ ni ò gbà kádàrá yóò gbà kodoro mo ti gbà kádàrá tèmi. wá sọ ara rẹ ọmọbìnrin yìí títí ò bá kọ la kọ nílé. àwẹ̀rọ kọ. àní mo ráwẹ̀rọ kódà ìyá kan ní mo ń fà kiri inú àdúgbò wa tí n bá sọ orúkọ tí ń jẹ́ fún yín PEMISIRE ní jẹ́ nẹ̀sì. sọ́wọ́n mọ́ tó ṣẹlẹ̀ wọ́n ti mọ́tò ọ̀rọ̀ ìyá rẹ ti ń fa àkàwọn ọ̀nà sọ̀ ń gbọ́ mi. sọ wá rí ire tí wọ́n pè ọ́ sí òun tètè mọ́ ọ lọ nìkan lómi tó gbà mọ́ ọ lọ́wọ́. ìyá mọ̀ ní sọ fún ẹ̀ kò sí gbọ́. èmi sà sọ tèmi. ẹ dákun kọ́ rí ibùkún ẹ̀dá lọ́nà mi ẹ jẹ́. èmi wá ní ìsìn kódà. orí kìíní ń ṣe dàbí àrùn tí ń joyún mu. ìwọ ọmọ yìí tí mo tún ti gbá bí ó sì tún rán mi létí. àwẹ̀rọ mi. mo sì ń sùn ìmọ̀ gbà mí àbí sọ sáà mi. ìyá mi. ọkọ mi ọmọ yóò lajú
ìyá mi kí lẹ fẹ́ bá mi sọ. Kí mo fẹ́ bọ́ sọ bó o, èmi ò lọ́rọ̀ ọ̀rọ̀ mo fẹ́ bọ́ sọ, yìí bọ́ sọ nǹkan kan. Kò sí fún tí ń bẹ nínú adìyẹ táwòdè mi ò mọ̀. Ọkọ mi. Ìyá mi ẹ̀ jókòó. Kí n jókòó? Ó dáa o, ọkọ mi. Èmi sì rè sànù mi, èmi sì rè mọ̀ jẹun kú báyìí. Kí lẹ fẹ́ bá mi sọ nípa? Kí ni níbọ̀ sọ náà? Dákun ṣe gbogbo tó ṣe fún mi yìí dáa ni. Ìyìn lọ́kùnrin kankan, a ti wá gbọ́ ìyìn lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kankan tó fi di pé mo wá ń lóyún tí mo fi ń bímọ. Ìwọ náà tún gbogbo àrà tó tún wá ń dáná sẹ́yìn náà tó ẹrù kó kẹ́rù bá ọkọ̀ tó kẹ́rù bá yàn ni. Wo irú ọmọ wo gan lọ jẹ́? Irú mo fẹ́ mọ irú ọmọ tó jẹ́ bó ṣe jẹ́ bó ń tiẹ̀ ṣe jẹ́ tó fi jẹ́ ọ̀dọ̀ mi lọ wá yà. Kò tásìkò ọ̀rọ̀ bá tó ọ̀rọ̀ sọ̀ra rẹ̀. Ìyá mi ẹ máa wọlé lọ ẹ lọ sùn. Ó dà ọsọ ọkọ mi àsùnjí o lẹ́gbà àsùnkọ̀rọ̀ ètò. ẹ̀yin arábìnrin yóò dáa fún ọ ìjọ tó bẹ̀ mí mo ti parí ẹ̀ àgbàdélẹ̀ àgbàdídé ó tó jẹ́ mẹ́ta náà. Arábìnrin yóò dáa fún ọ. Ó ní búrìbùrì kó bá wọn jíjó yà. Ọmọ aráyé òjì ní ìfẹ́ gbà fún ọ lóúnjẹ. Wo kí yán ọwọ́ mi yìí. Adágẹ́rẹ́ yìí ọdún ni. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Bó o bá lò ó. Tó òjà bọ́lọ́gùn ṣe ní òòṣà. Ìrìn ẹ̀ta báyìí ní ń tà. Kí gbogbo ẹran yòókù tó tà. Tó bá wá délé. Tó bá ti di lọ́wọ́ ọ̀gànjọ́ òru. Ó wá bá ń da kíní ìṣèyíkéyìí ọbẹ̀ tó bá fẹ́ jẹ. Kò bá jẹ́gùn sí àbómi ọbẹ̀. Pàápàá jùlọ ṣáàlìkù tẹ́ ẹ máa ń jẹun. Kó dà pọ̀, kó fọpọ̀, kó jẹ. Iná ọmọ rárá. Ogun tí ò bá jẹ́ ewé rẹ̀ ló kù tó ṣó. Lórí ẹ̀ burú lẹ́yìn. Má bó sì wá mi fọwọ́ tún gbà. Òpònú ayérada. Ṣàbí mo ṣe ní òṣà o. Ṣùgbọ́n kó o ṣà dáadáa yóò jẹ́ fún ọ. Ẹ ṣeun bàbá Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Ẹ̀wọ́ lójú burúkú tó fi ń wò mí èmi náà ni. Ìwé ọmọ ètò ni. Àánú abiyamọ mẹ́lì ń ṣe mí. Bẹ́ẹ̀ bá ṣe pé àánú abiyamọ ń ṣe mí ni. N bá ti pa ó ti pẹ́. Àmọ́ má tọ́ká mi nínú mọ̀lẹ́ o. Lọ́dún bó bá tọ́ká mi nínú mọ̀lẹ́ ó rí jẹ́jọ afàyàfà ọmọ. Tí ò sí. Ó ṣe ọmọdé yẹn sí dànù. Òpònú. Wo ò ti ń tọ́ mi o. Ìwà ọmọkùnrin yìí ó tí ì jáwọ́ nínú ìwà aburú ẹ̀. Ìjọ tí òṣùwọ̀n ìyá ẹ bá kún wàá fọwọ́ bàdúrà bàgbẹ́ ń bẹ. Kò mọ̀ dá kéèyàn má yọ̀ ńlẹ́ o. Kálólúwa rẹ̀ náà bá ṣe gbìyànjú rẹ̀. Ó ti bí yàlájà rẹ̀ dànù. Bàbá sí òsì. Lórí yóò burú. Ara kan mi o. Ìwà ọmọkùnrin mi ò bá ẹ lẹ́jọ́ òpònú. Ó mọ nǹkan tó gbé sínú nǹkan tó fún ẹ yìí. Ìwọ náà dẹ̀ gbà. Wo tó bá fi lè lò ó, o ti di dìdì ní ayé àtọ̀run. Èdè ti daya lọ́ọ̀dẹ rẹ̀. Bàbá. Bí bá mi ṣe. Báyìí láyé yìí rí. Bó láyé ẹ ṣe rí. Kí ni mo bá wá dọ̀ yín? Mo ní pé tí wọ́n fi máa tà ni mo fẹ́. Òun náà lélẹ̀. Ẹ ò pẹ́ mọ̀ òkú ní gbogbo mi lélẹ̀ yìí náà. Ọmọ kékeré bọ̀ ọjọ́ rẹ̀ wọ́n náà lọ́jọ́. Ọmọ dèdèrè lẹ́gbẹ́lẹ́ lọ́wọ́ sí mo sọ fún pé mo fẹ́ di dèdèrè ni. Ètò àmọ́ ìdátọ́ ni. Òpònú. Mú kí ní ọlọ́run ó ṣe. Kí n mú kí ni? Ẹ̀yin náà lò fún àmọ́ yín. Bàbá tètè fẹ́ mi ara rẹ̀ kó tó ṣe. Bàbá elédò ṣàánú yín o, ayé yín ò ní dà. Ara yìí. Ogun bàjẹ́ jẹ́ mọ́ lọ́wọ́. Lọ́mọdé mi ti rò pé bó bá ilé lo kí ní ọ̀hún báyìí, ìmọ̀ àṣà alábòbò rẹ̀ olórí ibú ní ìwọ ọmọ yìí. O ò sì ní dàgbà. Torí tó o bá fẹ́ dàgbà ní òní ṣe tó ṣe yìí.
igi mi dà. Dàda fún yàrá ìyá rẹ̀. Ní ìdùn mi o. Kódà kejì rèé tí màá ń lò kí n ti tọ́ àmọ́ kí n ti sáré sọ́wọ́ kan láàrin. Àbálájẹ kú lèmi náà fẹ́ máa jẹ́ lọ títí láéláé. Ọmọ èyí tó bá kú lé ò ní dùn lé o. Àwẹ̀rọ àbúrò mi. Àwẹ̀rọ àbúrò mi. Àwẹ̀rọ àbúrò mi. Àwẹ̀rọ ọ̀nà bolúgbà. Mami gbọ́dọ̀ gbọ́. Mami Lédùá, ọmọ dúpẹ́ o. Fífáyà balẹ̀ sọ̀rọ̀ mi Olúwa. Fífáyà balẹ̀ sọ̀rọ̀ mi Olúwa. Bàbá tí kéfà tí àtàn a ó ṣe àmì. Ìtumọ̀ àmì tàn ṣe ní ìfáyà balẹ̀. Ní ìfọkànbalẹ̀ sọ. Àní mo ráwẹ̀rọ. Sọ gbádùn. Dáhùn kọ́kọ́ àti pàṣẹ dákùn mo lò lọ látàárọ̀ náà. Àní mo ráwẹ̀rọ àbúrò mi. Sọ gbádùn. Sórí ọ̀fọ̀. Òru ń sùn dáadáa. Sọ̀sùn. Àní mo rábúrò mi Àwẹ̀rọ. Mo ráwẹ̀rọ. Ojú mi méjì báyìí mo fi rí mo pé kò dá mi lóhùn ó kàn parẹ́ mọ́ mi lójú ni. Ó parẹ́ mọ́ lójú. Elédò káre láyé ẹ̀jẹ̀ mọ̀ burú ọkàn rẹ̀ wà ń bẹ̀. Àwẹ̀rọ ti lọ tiẹ̀ àti gba kámù ọkọ mi. Ọlọ́run bá wò wọ́n tiẹ̀ ń jèrè rẹ̀. Mọ́mí alábúrò mi gangan ni mo rí. Àwẹ̀rọ ni wọ́n rí. Bẹ́ẹ̀ni. Orí Àwẹ̀rọ pẹ̀lú ojú rẹ̀ méjèèjì. Bẹ́ẹ̀ni. Ó gán ní Àwẹ̀rọ sì ṣe é dà. Bẹ́ẹ̀ni. Ẹ wá o kí lè ti jọra wọn bọ̀ ọmọbìnrin kan wá ń jẹ́ òní inú ráwẹ̀rọ mo bú lọ ìwọ náà fún wa dé inú ráwẹ̀rọ lọ́wọ́ àpò dábùú rẹ̀ mọ̀ ní bóló tí rí ọ̀yà bí sèbà pẹ́ nìṣó dákùnrin tó jẹ. ìyẹn sáà tí tó débi à ń lọ látàárọ̀ ni àbí kí ló dé ó kàn wọ́n dààmú lúwẹ̀ẹ́ rà mú à ń ti kọ̀rọ̀ bọ́ kọ̀rọ̀. Mọ́ èmi aláǹdí bíbá náà mo ti kó tó kó gba bòmí mọ́ mi lọ́wọ́. Sáǹdì náà wà dàtà rí. Sáǹdì náà wà dàtà rí. Ẹ ká bàbá ọkọ mi ẹ dákun. Yes ma. Ẹ dákun ilé kan ni mò ń béèrè ládùúgbò ìta àwọn aká. Ilé wo nìyẹn? Wọ́n nílé ìyá Pẹ̀mísíre. Ìyá Pẹ̀mísíre. Ok, mo ti gẹ́tì bẹ̀. Ṣẹ́rí ọ̀nà yìí. Sẹ́ńgẹ̀tì mi, ẹ ti fẹ́ẹ̀ débẹ̀ tán ibi tẹ́ ń lọ òjìnà mọ́ tẹ́ bá ti jáde sí títì báyìí. So ẹ máa cross báyìí. Tẹ́ bá ti rìn díẹ̀ ẹ máa rí ilé kan tán kùn lọ́dà green so ibi tẹ́ ń lọ gangan nìyẹn ilé àwọn ìyá Pẹ̀mísíre ni. A tún béèrè ilé gẹ́rẹ́ ni. Olójú ewé. Ok, ilé aláwọ̀ ewé. Aláwọ̀ ewé. Thank you so much. You get it. Ilé aláwọ̀ ewé. Ó dáhùn ma. Ẹ ṣeun. Yes. Dákun ní sọ́jẹ́. Saheed kan ló ti rí náà lákọ̀ọ́lá rí Saheed lọ́nà ibi tó náà ti rí mọ́. Dákun ní sọ. Ẹ káàsán bí o. Àwọn yìí ó sì wọ́n wọlé onílé lọ. Ẹ káàsán o. Ẹ káàsán o. Ẹ rà máa o. Ìyá ọkọ mi. Yes ma. Ilé ńkọ́ Ọlọ́run ní dàní lẹ́nu. Yes ma wà dáadáa ma. Ẹ dákun ọmọbìnrin kékeré kan là ń béèrè ń bì. Ọmọbìnrin kékeré. Àwẹ̀rọ ló kọ rẹ̀ ń jẹ́. Nínú ilé wa mi báyìí. Bẹ́ẹ̀ni ìyá. No, àlẹ́ yẹn ní Àwẹ̀rọ kan mi báyìí ma. Wọ́n mọ̀ra kínkẹ́ ní báyìí. Nínú ilé wa mi báyìí. Bẹ́ẹ̀ni ìyá. No, àlẹ́ yẹn ní Àwẹ̀rọ kan mi báyìí ma. Àwẹ̀rọ ṣe bó náà rí o tẹ̀lé. No, kò possible. Ibi báyìí àlẹ́ níbo tó ń jáwèrò ń bíbí. Sori tí mo sọ ní ìsọmọ Ádámì làmú látọdún wo sọdún wo ó sì ní o tẹ̀lé débi. Kò possible náà. Òun ni wọ́n ní òsáwẹ̀rọ ń bì. Àwẹ̀rọ ọkọ mi Àwẹ̀rọ òun rè. Ẹni sùúrù wa. Àwẹ̀rọ kí Àwẹ̀rọ báwo? Ọmọ tèmi lélẹ́yìn náà Pẹ̀mísíre lórúkọ ẹ̀. Abẹ́ẹ̀ka. Pẹ̀mísíre kọ́. Ọmọ tèmi lélẹ́yìn. Ọmọ tí wọ́n láti jó ní àti ọ̀nà ojú gbé. Bọ́mọ ní ọ̀rọ̀ ọmọbìnrin. Ọmọ tèmi lélẹ́yìn. Àwẹ̀rọ èmi ìyá rẹ̀ ẹgbà sàánù mi. Ọmọbìnrin gbọ́mọ ni ọ. Ọmọ títí wọ́n láti jọ ìdí. Wọ́n lọ jẹ́ ìdí. Ọjọ́ ọmọ yìí kankan gbọ́ ọmọ tèmi lélẹ́ṣẹ̀ àròjù ẹ̀ ni. Lóòótọ́ mo ti wáyé ní alákọ̀ọ́kọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin sì lè yá mi. Ayé ẹlẹ́kejì tí mo wá wà yìí, ayé ẹ̀sìn ni mo wá. Pé èyí ni yá mi.
ẹ káàsán sà, ẹ ra sà, ẹ kú ọjọ́ mẹ́ta bàbá, ẹ sì kú àìbínú sí wa sà, ọlọ́run àbò ní dààmú yín. Àmọ́ bàbá wàhálà ti dé o, wàhálà gidi, wàhálà ti wà o. Nítorí láàrin bíi oṣù mélòó kan sẹ́yìn ní iléeṣẹ́ mi jóná, ìmọ̀ bọ́yá ẹ gbọ́ sí abẹ́ gbọ́. Èmi ò gbọ́. Ní ọ̀sẹ̀ tá a wà yìí, kọ̀ńténà mi méjì ló ti tún rì ṣeré o. Elédùà. Nǹkan tí wàá ń kẹsẹ̀ bọ́ra wọn kọjá àlà fún mi bàbá. Ẹ dákun bí ẹni òsì ló ṣe. Nígbà ẹ bá ṣe mọ̀ tán, ẹ mọ̀ lé mọ̀ ṣe. Ẹlúwa rẹ̀ ṣeré, ẹ mọ̀ sọ pé olúwa rẹ̀ ṣe káwọn òṣìṣẹ́ kà, ìrere lè fi ṣe. Rere ni mo ṣe mo ní ṣe ká o. Bí rẹ bá ti bí ìpàdé dọ̀rùn o, èmi ṣe rere ni o. Ká nígbà tèmi bọ́ ṣe kíní ọ̀hún jọ kíní àná. Tèmi mo jọ fún ọ pé ọdún méjì ó mọ̀ ṣe rìn ní wùsì. Ṣé ìwọ wá ṣe ìyún? Bàbá sọdún méjì tí ya wa pé náà nù ni ṣebí jó ní iná ni. Kò ní pé ẹni oṣù gbàgbé ẹni oko ní ò mọ̀ rántí. Àwọn ọmọlẹ̀ ń gán jẹ́ńtù ni ó yẹ kó lù ọ̀dà rẹ̀ yìí ni. Ẹ dákun ẹ má jẹ́ ká lù mí bàbá, ìkátá ti ṣe fún mi báyìí gan ó ti ju ká lù mí lọ bàbá, ẹ dákun. Ṣé ìbá ṣe pé èèyàn náà lójú abiyamọ lójú? Wọn kò ṣíṣe kò ṣáàṣe, èyí tá a mọ̀ ṣe náà láṣẹ. Á bẹ̀rẹ̀ ètùtù lónìí, á sì fi ṣe rìsíìmù tẹ́ òun ṣe yìí. Lówó bá dé padà, lọ́lá bá dé. Ó mọ̀ pé wọ́n ní bẹ́rẹ̀ kẹrẹ kó bàbá jẹ, tọ́mẹ́nìyàn ní táà. Ẹyin báwa bá ti lo táwọn olò lọ́wọ́ rẹ̀ bá tún búyọ sí. Ìfọkànbalẹ̀ ìwọ kan ní kó o ti mú táwọn bíi wá á sì lọ gbé báwọn tọ̀hún wọ́n sì lọ gbé wá. Ṣé kò jù bá ń lọ? Kò jù bẹ́ẹ̀ lọ. Bàbá ṣé tá a bá ti ṣe bá a ṣe máa ń ṣe ni yóò rí bó ṣe yẹ wò. Bẹ́ẹ̀ fún iṣẹ́ o, ṣé ìdí mo ṣe fún ọjọ́ kìíní àná ṣé ò lówó ni? Owó yìí pọ̀ o. Alẹ́ lè tá a bá ṣe yìí ó lówó ju káwú náà lọ. Ìwà ń fi àsìkò yìí dá yín lójú. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wí bẹ́ẹ̀ náà ló ṣe rí, tẹ̀sí bá mi ṣe tí gbogbo nǹkan tó ti nù mí tó sì padà, bàbá ẹ mọ̀ gbádùn mi o. Kódà àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ń bẹ nígboro báyìí tó jẹ́ pé ọyẹ́ ẹnu rẹ̀ ó tutù ó ju nǹkan mi lọ, òun ní báyìí gbé. Ẹ̀rọ òsì lọ èmi ò bọ̀ kọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kọ́ àfòkẹ́rẹ́ nì èmi ò fẹ́ kọ́ rẹ o. Ọdún mélòó kọ̀ọ̀kan ń gbọ́ báyé àwọn onímọ̀lẹ̀ nọ́ọ̀sì ní kọ̀ọ̀kan ìwọ ni o fẹ́ ṣoògùn owó mo sì ti ṣe fún ọ gbogbo tó o bá fẹ́ lò kó o máa lò fún rẹ Elédùmarè ní bàjẹ́ jẹ́ o dákun mẹ́jọ wá fún mi o. Ṣé ìsà ló bàbá? Ó ta òye burú láì sẹ́yìn tí mo ṣe fún ọ lówó lọ́fọ̀ọ́kan bá ló jẹ. Ẹ wọ ọmọ tí ń pè látàárọ̀ Awẹ́rò kí ló ní tó ń ṣe báyìí ó máa kà mí lóhùn ni ó wà lọ́dọ̀ ìyá Ahmed lọ́ọ́ di bá mi ra epo wá. ọmọ àlẹ́ ṣe bí ẹ̀rọ ọlọ́jì dákùngbà lọ́wọ́ méje onífẹ́ ọ̀lẹ́ ní mọ̀rẹ́gbọ̀n rẹ̀ ṣe obìnrin ni ó kó lakata mi padà rẹ ilé ọkọ ìwọ̀n tó bá kọ́ lọ́dọ̀ mi òun yóò wúlò fún ọ lọ́jọ́ iwájú dákùngbà lọ́wọ́ méje ó rọrùn ẹ̀bí ẹyẹ olóńgó mọ̀ pẹ́ o kó o ra rúnàbù àti mọ́ngí o àwa nǹkan jẹ ní àyìn lóhùn gan bolòun náà gbà lọ. Kọ́líkò dé ẹ̀rọ ẹ̀dọ́ dúdú lẹ́yìn ayé gbogbo àbìrì jọ̀jọ̀ lẹ́yìn àwọn àgbàlagbà olóyè lọ́jọ̀ ní gbọ́ ẹ̀yìn ìyá mi ẹ̀dẹ́ o ẹ̀yìn àtọ́gbọ́jọ rí àtẹ̀dọ̀jọ́ kan ẹ̀yìn sára bójú sákàtàkà gbogbo ọ̀nà obìnrin jíjí mẹ́lẹ̀ adébáfẹ́ ẹ̀rúbà mi èyí tí ó lọ lè so àkàrà yẹ̀yẹ́ lẹ́yẹ́ tọrọ àkàrà lọ́wọ́ ẹ̀rúbà mi ò fún ẹ̀yìn ìyá mi ẹ̀dẹ́ o ẹ̀rìn ètùtù yìí mo mú wáyìí ẹ̀yìn ètùtù ọ̀la káyọ̀dé òun mo mú wáyìí kẹ́ ẹ bá gbà lọ́wọ́ mi ẹ gbogbo kó lọ rẹ̀ tó ti lọ kẹ́ ẹ bá ń dá padà torí ajé jẹ́ mi ní mo ó
àlùkọ́jẹ́ mi lè kóṣù lẹ́gẹ́lẹ́gẹ́ pẹ̀lẹ́ o ọmọ bìyà jẹ fún ó lọ sí tètè ká bá jẹ́ mi o lórí káyọ̀dé ọmọ àṣàbí iná la fi wá ẹ̀yìn ètùtù yín rè o ẹ̀yin ìyá mi o ẹjọ́ ìrànlẹ́gẹ́ dìde ẹ bá gbà lọ́wọ́ mi o ẹ gbà o ẹ bá gbé o ẹ gbé ńlẹ̀ ẹ ṣe wo mo dúpẹ́ lọ́wọ́ yín o torí ọpẹ́ nípẹ́ ní sáyé àwọn ògbòrú yìí ní fúnni ní ìyàwó mi báwo bá ṣe ní lóore bá bá dúpẹ́ bí ọlọ́sà kó ní lẹ́rù ẹni lọ ní ẹ̀yin ìyá mi ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe wo mo fi rùyẹ̀ yín o mo fi rùyẹ̀ yín ẹ ṣeun. Abájọ ó sì rọ abájọ ìṣèkì ìkẹrẹ lẹ́yìn àbá mi sùn mo sì lóyún ọ̀sán gan gbogbo èèyàn ló fún mi ládùúgbò fi mí sẹ lẹ́yìn fi mí sẹ sí wọ́n fi mí sẹ yẹn fi mí sẹ sí ládùúgbò ìṣe kankan kí alọ́mọtẹ̀mí lélẹ̀ kí n ṣọmọ yín. ayé bínú káwọn ọ̀dà kan ń sọ mí o mo sọ náà àwẹ̀rọ mi nílá kọ̀ọ̀kan kò sí lálójú rẹ ó kúrú sí o ga sí látijọ́ yìí àṣẹ gbogbo ẹ̀yin tẹ́ gbà wẹ̀rọ lọ́wọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ gbà wẹ̀rọ lọ́wọ́ mi Ẹlẹ́dùn ó fi ọmọ dá iná lága obìnrin náà kò sáré ìjà mọ́ ẹ̀rọ ilé bíre rárá pèmí sílẹ̀ lélẹ́yìn mi ì lé fún ẹjọ́ má bínú mà mo lẹ́ni kéjì tẹ̀mí lélẹ́yìn náà mà rárá mà ẹjọ́ mà ayé alákọ̀ọ́kọ́ tó wá yẹn lójú ọmọ yín èmi mo lọ́mọ ẹjọ́ má jẹ́ kí pariwo lẹ́yìn lórí ẹjọ́ ó ti wáyé lọ́dọ̀ tí tẹ́lẹ̀ ẹ wọ iná lèmi náà wojú ọlẹ́ni kejì mi ẹjọ́ ẹ má bínú ẹ má lọ. èmi ọ̀rẹ́ ọ̀kan tó gbọ́ òun rè o bí n bá ti pápọ̀ mọ́ tí n jó lọ oògùn dénú ìyálòdè funfun tá a bá mú tá a pápọ̀ méjì àlùpàdé tó di adarí kan ká bá jó ká ipò ọṣẹ ẹ̀yọ́nú ayé tó tó láyé yìí ò sí. jágbe èsì. irọ́ bẹ́ẹ̀ yìí èmi gan ló wá pàgó. alóògùn tó o bá gọ̀ ni o ò ní máa bí mi nínú ìbéèrè oṣù tó ń bí. bàbá rẹ kọ ìyá ńlá rẹ kọ ká ní pé wọ́n bá wá tọ̀ ọ́ ní ìwọ tó bí sáyé yìí náà nìkan ó mà gan ó bòmí bò àánú abiyamọ nímọ̀ ṣe mí o ọ̀nà abiyamọ bàbá ṣe mí ni wọ́n ní òwe ló àwọn ojú kọ́ ló tó ṣe kọ́lùkọ́ fi rẹ̀. kíkún ṣe tẹ́kọ̀ fẹ̀mí rẹ̀. lẹ́nu ẹ̀sán mi ò lẹ́jọ́ bẹ́ẹ̀ rò ọ̀gá gbaṣọ ní ìgbàṣọ lọ́hùn kó wá pàápọ̀ kò sọ́ọ̀dì kan kó gbaṣọ lára burúkú ní burúkú. wo wọ́n jà ń ṣeré nígbà mi àjà tó bá ń dákun ṣàánú mi má ṣe lọ lé mẹ́rin òwò báyìí ìbọn ọjà débẹ̀ ni o ọmọ yìí lọ ọmọ yìí sọ mí dọ̀ yóò sọ ọmọ bèrè bòrà lábẹ́ ẹlẹ́dẹ̀ wo ẹ wá mú lágbá o. bámi ó pọ̀. ọmọ pẹ́ ò wálé dùn tiẹ̀ àlejò lálá ni mo gbà lọ́jọ́ tòní o ajé gbọ́ bàbá ńlá ẹ̀yin gángan ní gbẹ́ burúkú tó ń dẹ́rù bá pò tí mo ṣe rí yín gan mo fọ́ mo rí mo da gàrí nù tíwáìlì ó yà ẹ̀ wálẹ̀. ṣìkàmá bàbá mi. wọ́n lọ́mọdé tó bá mọ́wọ́ bẹ̀ ó di dandan kó bá gbà jẹun ṣìkàmá ìwọ mọ́wọ́ bẹ̀ ni òfin bá gbà jẹun ṣìkàmá iṣẹ́ jẹ́ ọba aláṣùjẹ mo mú ṣe wá fún yín ni tó bá rí jọ òun iṣẹ́ tèmi gángan ni o èmi gángan náà mo fẹ́ ràn ṣóun. ó yẹ kí n mọ. ṣìkàmá iṣẹ́ ikú ni o bẹ́ẹ̀ ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ bá ń gbẹ̀mí yàn kẹ́ ẹ bá ń lé epo lórílẹ̀ àlàyé kó ló mọ̀ báwọn ẹ̀bọ̀ra jẹun lókè lọ́hùn kò bá ń ṣe ṣe bí ṣe máa ń ṣe fún ọ kódà obì yóò tún lè kàn sí i. bàbá mi wọ́n ní bí ṣì ò bá pẹ́ ní ẹnì kì í pẹ́ṣẹ̀ ẹ gbélé ẹ̀fú jáde ẹ jẹ́ kí mi rí ẹ jẹ́ kí n mọ nǹkan tó ń lọ bàbá mi. ṣìkàmá bàbá mi. tó bá lè bá ń ṣe obìnrin yóò dùn. ọ̀gá mi tó ayé o. bọ́dà kí ló ṣẹlẹ̀. ẹgbẹ́ kú. ọ̀yá mi bàbá mi ò ṣẹlẹ̀ jẹ́. èmi ló ti alábìámọ. ọmọ mi ni ọmọ mi rú òun ní small ìlú atákéré ọdún AK-47 lẹ́wọ̀ yẹn. wàá jẹ́ gbọ́.
nítorí wọn ti ò dáa lẹ́ni tó yẹ kó jẹ́ kó máa lọ ilé ọkọ kó lọ máa ṣàbíamọ́ ó tún wá mú káàkiri séyìí ò dáa báwọn. bàbá mi má jẹ́ kí n parọ́ fún yín small eléyìí ò lè dúró nílé ọkọ ilé ọkọ bíi 47 náà ti mú lọ tó ṣe wà òun ló sì pa gbogbo ọkọ ẹ̀ yan eléyìí kẹ. lọ́wọ́ yìí náà ó ká mọ́ fọ́ọ̀rọ̀ ẹ lọ́sọ̀rọ̀ tí mo fi àwòrán ọmọ òun. ẹ jẹ́ wo lẹ́bù yẹn. bóun lọmọ yìí ṣe ní tẹ̀ gbàǹtẹ́ tó bó ní tó bá ti tẹ̀ báyìí yóò gbé bá ní. òun nu bá ní ìdí ọmọ tí ń sọnù ọmọ ni. ìkàbá ó jírí ẹ̀mọ òun náà ni. bàbá mi sọ mi eléyìí ni. ọmọ náà ni kò jù pé ní sí bá ń lọ. ẹ máa fọ iṣẹ́ ti di ṣíṣe ẹ sẹ́ndì píkṣọ̀ ẹ fún Smalley ọmọ mi owó ẹ jẹ́ kí Smalley gba píkṣọ̀ ẹ Smalley gba kọ́pì píkṣọ̀ ọmọ yẹn. kí la tún rí gbọ́ ló ṣẹlẹ̀. èmi ní kí la tún rí gbọ́. nígbò ló ti dìbẹ́ yẹn lẹ́nu lé kò sí ẹkú kalẹ̀ kò sí ẹ káàárọ̀ o kàn work out kó wọn wájú mi bẹ́yẹn. ọkùnrin tó bá wẹ́wẹ́ responsible èèyàn máa ń kí. èmi ní mi wà responsible yẹn o. bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ wo ló ṣe lórí mi èmi àtọmọ là ń jẹ là ń mu fúnra wa látijọ́ ẹ̀. pọ́ìntì tí mo fẹ́ gbọ́ náà nìyẹn dúró náà o ní alẹ́ ìjẹta mo rí pé o jẹun kan oúnjẹ yẹn dẹ̀ ó wà heavy ìwà àtọmọ ẹlẹ́jọ jẹ the same thing àárọ̀ àná náà ìwà àtọmọ ẹlẹ́túnjọ ẹjọ jẹ yẹn náà pàbàbàrì àárọ̀ yìí oúnjẹ yẹn tún wá different síra wọn àbí kò tún wá dùn mí sọmọ pàwọn mẹ́ta la wà nulẹ̀ ẹ fún mi lóúnjẹ wọn bínú òǹbolo ti rówó. iṣẹ́ táwọn ẹgbẹ́ mi ṣe ni mo ń ṣe. nígbò ló ń ṣiṣẹ́ nù léyìí tí mi mọ̀. ṣebí wọn náà ló sọ pé kí n lọ ṣiṣẹ́ táwọn ẹgbẹ́ mi ń ṣe. kò lè dùn mí fún ẹ ìgbà tó jọ pé òwú ìyá gbọ̀n báyìí ń lọ mọ́ràn ṣọ́wọ́n pé ìranù tíyà ẹ̀ dáwọ́lé tó fi kúrò lé bàbá rẹ̀ náà. ṣọ́wọ́n bí mo ti máa ń sọ fún ẹ mi ò gbóbì mi wá fi ọkọ nílé ẹ láéláé ẹ jẹ́ kí èyí jẹ́ first and the last tó máa sọ owó sẹ́gbẹ̀sì tó sọ fún mi mọ́ kí ló ṣẹlẹ̀ náà. tó bá tó bí ẹ̀dá tó nà ká sí. mo nà án kí ló fẹ́ ṣe fún mi. bẹ́ẹ̀ mo tún nà án. ó ṣe ìyàwòrán lẹ́dàá bàtà ó wá sọ̀rọ̀ àwọ̀ ẹ̀yìn ilé wa rẹ̀ ṣé wọ́n ti gbàgbé bí àwọn àgbà ní ilé ebúsí láyé rẹ̀ ó ní ẹ̀kọ́ tó wá kọ́ ẹ láti lè máa kọ́ ẹ. ṣé ọ̀rẹ́ ti yé mi báyìí dàdá ẹ ò lè jà ọwọ́ lọ bá àwọn ará àdúgbò tí wọ́n àwọn àbúrò ẹ̀ tán dájú láti wá bìjà àbí o ti gbẹ́jọ́ mi káàkiri àdúgbò o tún wá gbé dọ́dọ̀ mọ́mọ́ ọmọ yìí wọ́n wá rán sí ọ pé kó wá bú mi àbí wọ́n bínú o you are very stupid. èmi stupid bí èmi ni mo stupid o àbí ìwọ ni a rí nínú èmi àti ẹlẹ́ni bọ́tà kó wá já tó bá bí ẹ̀dá. o ráyè rẹ ṣe bàjẹ́ báyìí o rẹ nìkan kan bí jẹ mọ́ àwa jẹ́ kí ní rárá kékeré yìí lọ́wọ́ bíjà ẹ àbí orí ẹ yé nǹkan ti ṣẹlẹ̀ dáa kí ló lọ bá mi lọ́dọ̀. ṣé o rọ́wọ́ mi lára ẹni. ṣé o kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é. yé yé mọ́mì ẹ dákun. kí ló ṣe kí ló ṣe é. mọ́mì dákun. mo wá fi ilé ìfà ìnìtì ní ìjọ́kíjọ́ tí n bá tún rí ẹ tí o fọwọ́ kan ìyàwó ẹ gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ ẹ. kí ló ṣe é. ọmọ ẹ̀dá fún orí ọ̀ máa gé ibú náà.
yọkọdún kò wá tó ní ìyàwó gbọ́dọ̀ mẹ́lẹ̀ ọ̀kayọ̀kẹ́ kúlẹ̀ ṣé orílẹ̀ ayé ẹ̀ lóde báyìí. nǹkan tó wá òun lójú ẹ̀ ti rí yẹn sì ti ń bá ọmọkọ́mọ. Dádì ìjọ tó lọ ẹ bá ń bẹ lówó kẹ́mi. ẹgbẹ́ wọn gbẹ́gbẹ́ ń dákẹ́ olóde ọ̀rọ̀ burúkú oníwà lẹ́nu àti èrè yẹn I'm telling you that kò máa ń lu ìyàwó ẹ mọ́ ìwọ náà wo tó tẹ̀lé tẹ́lẹ̀ sí ìyá mi ọ̀dọ̀ mi wà á jẹ́ àwọn ọmọ ẹ àwọn ọmọ ẹ dẹ̀ tó yẹ ìkọ̀kọ̀ ò ní kú mẹ́ lọ́wọ́ jọ ọmọdé ò ní bàkọ̀tẹ̀ kó má ra lọ́wọ́ jọ ní tó bá wù kíkún léde fún ẹ jọ bá mi dáríjì. Dáàdì ẹ̀ kò kú ṣe ní tì fún mi ẹni tí èèyàn bá lè dámú ẹ̀ máa ń fà lọ́lọ́run lọ́wọ́ mo ti dáríjì kó o ṣe ní tì fún mi. Dádì kì í sọ́lọ́ lọ́ fà mí lé lọ́wọ́ o ìyá kan báyìí lọ́ fà mí lé lọ́wọ́ tẹ̀bá wa tó wá rí yọ̀ ọ́ ojú báyìí lọ dádì mi ìyá jẹ mí mo jẹ̀yà ẹ wo bẹ̀bẹ̀ ló wọ̀ jẹ̀yà rí àfìgbà tó dọjọ́ kórè tó nílùú gbà mú dádì mi ẹ sábà bí olúwa kẹ́mi. kí ló mì inú ọ̀dọ̀ ni pé ẹni tó jẹ́ kò jù báyìí lọ ọmọ kékeré. Dádì kì í sọmọ kékeré. ó gbàgbẹ́nu òsì lọ gbàdàràdà òsì tó ń bá kí ìgbà tó ní kó má jà ìgbà yẹn ló máa yọ̀bẹ ṣé ọmọ tó lọ yẹ ó tó yàwó ẹ̀ tó bá dùn lé. Dádì mi tẹ bá wà bẹ́ẹ̀ mo fọlọ́ bá mi tẹ́lẹ̀ yìí mo tọ́kọ̀ lẹ́jẹ̀ ẹ sábà máa olúwa kẹ́mi ẹ máa bẹ́ẹ̀. ìyàwó mi ọgbọ́n báwo lọ̀rọ̀ yẹn ti jẹ́. àwa náà kàn rí ọmọ yẹn ni nítorí ibi tó ti wá. you mean that ọmọ kékeré lọmọ tó lù ẹ́. Dádì ọmọ tó fẹ́ máa ní àgbàlagbà ni. tó bá gbẹ́nu ẹsẹ̀ lọ́dọ̀ ọmọ òun wá lọmọ òdì tó ń lù ẹ́ yẹn nú. ẹ sábà ń bẹ olúwa kẹ́mi. kò ṣe ní tì fún mi mo ti sọ kò ṣe ní tì fún mi. olúwa kẹ́mi mo ṣẹ̀ ọ́ ó ṣe olúwa kẹ́mi. kò gbọ́ pa kò gbọ́ pa kò gbọ́ pa bá mi sí géètì bá mi sí géètì bá mi sí géètì mo ń jáde àní o bá mi sí géètì géètì mo ní kó bá mi sí. ẹni kí bá yín fọ mọ́tò láwọ̀ yìí. o ọlọ́run mọ̀ màá ṣàgbá àní o bá mi sí géètì géètì yẹn mo ní kó sí bá mi sí géètì géètì. mo ṣàgbọ́kù wọ́n mọ̀ yìí kí mo ṣe fún báyìí torí ọlọ́run dákun ṣàánú mi mọ́ pa mí báyìí kí mo ṣe fún ọ kí mo gbà lọ́wọ́ rẹ báyìí torí ọlọ́run kí mo gbà lọ́wọ́ rẹ tó fi lé mi káàkiri báyìí ṣàánú mi. sí géètì fún mi jọ sí géètì ń kíá sí géètì ń kíá sí kíá ọya sí géètì kíá ọya sí géètì tó sì kíá sí géètì dá mi lóhùn jọ. ó ti tún wá mi débi ìwà ọmọ yìí torí ọlọ́run kí ni mo ṣe fún ọ. ọjọ́ gbòǹgbò ẹni tó lè ọjọ́ kan ní tó lóhùn gbogbo àwọn ẹni tó ti palẹ́kùnjà yìí èmi ni wàá kẹsàn-án. dákun. alárúgbó ẹgbàá mi ọ̀gá ẹ má sì báyìí ẹ má ní sanwó oṣù fún mi ọ̀gá ẹgbàá mi ọ̀gá alárúgbó ẹgbàá mi ó ẹ ti sanwó oṣù fún mi ọ̀gá ẹ má sì báyìí fún mi. ó dá bàbá láyé tiwa. ibà ló wọ bàbá ẹ ọ jáde. ó dà àlàyé azao na ibà ló wọ. ààrẹ ọmọ yẹn sáré wọ bí nísìnyí àbí. ọmọ tí mo ní kẹ́ ẹ mú wá dà. a tẹ̀lé ọmọ yẹn láti down street tó a fi débi bíi ibi tó sáré wọ̀ lónìí náà la tẹ̀lé àbí báwo. lẹ́yìn ọ̀gá yín ẹ̀ wò. àbí. ṣé ẹ ti ń ya wèrè ni. àlàyé. sẹ́fẹ̀ ṣòfò ni. mi ló pé ló fò ajé. mo ní kẹ́ ẹ mú ọmọ kékeré wá ẹ wá ń sọ fún mi pé sọmọ kékeré wá da abẹ́rẹ́ ni. àlàyé
mo ní kẹ́ ẹ wọ́ ọmọ wẹ́ẹ́ wọn sọ fún mi pé bíbá ìlú sáwọ́ ṣẹ́fẹ́ ṣe kí bẹ́ẹ̀ yín ya ìṣọ́gun ni. ọmọdé. inú kẹ́ ẹ wá ní. ogun ló máa pa ẹ́. Azao na. Yìí fún ẹ wáyé nìyí o àtẹ̀lé tó sẹ́. Azao. Ṣé bí kí n wá ìwà ni ọ̀gá mi? Hallelujah. Ọ̀gá. Ó ti dá báyìí ẹ̀ ó dùn mọ́ mi tó ṣe jẹ́ pé ìwọ gángan ló rìn fúnra rẹ̀ wá kú. Wọ́n á wò kí kó wọlé òní ló máa kú. Àlàyé. Àlàyé náà. Àjọ oyin ló ti. Ọmọ ẹ̀dá. Ọmọ ẹ̀dá. Ọmọ ẹ̀dá. Why now? Why now? Why now? Why now? Why now? Ẹ máa wọ́ ọmọ ẹ fún mi o. Ẹ máa wọ́ ọmọ. Ó ti yé mi báyẹn. Gbogbo tó bá ṣe léwu kó máa fòtó, ó sì máa kú náà ni. Àlàyé kiri lè báyìí. Ó ti ń dín nǹkan mi o, àlàyé. Ó ti ń dín nǹkan mi o. Ọmọ. Ẹ yọ ṣe lélẹ̀ náà. Ìwé ìyàwó kan lélẹ́yìí gan náà. Àlàyé. Àlàyé ti jọ ẹ̀yàn ga sí wa. Ẹ máa kà náà. Àlàyé àkànná. Ẹ máa kà náà. Àlàyé Azao. Azao náà. Àlàyé. Kiri lélẹ̀ náà. Èmi ti sọ àdálẹ̀ fún ẹ. Azao. Máa lọ. Mo mọ̀ pé alágbára ni ẹ mo dẹ̀ mọ̀ pé ó lágbára. Bọ̀ àwa ti sọ àdálẹ̀ fún ẹ. Ìwọ máa lọ. Kò sí nǹkan tá a máa ṣe fún ẹ mọ́. Ọjọ́ ti dáa. Padà wá bí ṣé wọ́n mọ̀ pé èmú ìmúná tó bá fẹ́ ka róòrùn láàánú etí kò bá fẹ́ ka róòrùn a máa ń fẹ́ kú ọ̀pọ̀ aláàbá yín ti ṣẹ́gi lé mi. Ṣé rò pé mi ò mọ ẹni tó ràn yín wá ni? Jágbe méṣù ló ràn yín wá. Ràn yín wá kí wàá pa mí. Ọ̀gá ṣọ́ àlè bọ́ọ̀sì. Àlàyé ti dín nǹkan mi. Àtẹ̀yìn àti jágbe méṣù ìnílẹ̀ aráyé mi. Mama, má ṣe báyẹn. Mama, jọ má ṣe báyẹn, má ṣe. Ìdìtì wa máa lọ létí òun lọ báyìí. Ìwọ mẹ́rin ìwọ tún ni ìwọ mẹ́rin náà ni ìdákun láì ẹ̀mí ló wá pàtó ìjọba pé ó ṣe ń jẹ́ kílí àrùn mú jẹ eléyìí ò ní mú jẹ o wọ́n gbẹ̀mí rẹ̀ láàrin yìí ni o. Ọjọ́ gbogbo ní tòní ọjọ́ kan ní tòlóhùn wo kẹ́kọ̀ọ́ wọlé èyí ló ráyè mi. Ká dáa fún ọ ó yẹ gbòó láì. Ṣé ọmọ nílé ọ̀tọ̀ ọmọ níní àbí wọ́n yẹn ní ọ̀tọ̀ owó yẹn èmi ni wọ́n sọ fún pé kí n wò kékeré ká ní mo bá yá lè. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀ ṣé wo mọ̀ pé ẹnìkan kì í ṣàkíjù lọ́gbẹ́ bẹ́ẹ̀ ni ẹnìkan kì í dàràbà lókun ẹni bá ṣàkíjù lọ́gbẹ́ ìfúnni ìbọn ló ń wà ní bá di àràbà lókun. Mẹ́rin pé tí ó máa lè ṣọ̀ǹtì mí kò tí ó ń náwó àwọn tó kọ́ ń jẹ́ wọn ò mọṣẹ́. Ká ní wọ́n bá mọṣẹ́ ni iná òjò yóò ní wọn kọ́ lẹ́nu. Kí mo lè ṣe fún wọn bàbá yìí o kí mo lè ṣe fún ọmọ yìí o bí bá ṣe pa ọ́ níṣẹ́ ó ti lóluwa ẹ̀ dájú ọ̀dà nígbà náà a kì í gbọ́ sọ́dọ̀ abẹ́rẹ́ lómi o a kì í gbọ́ mi yé ra ó ní jẹ́ abẹ́rẹ́ ọmọdé yẹn jọ ká tó lórí mú ọkàn níyìn ọkàn ọlọ́run bákan bá di méjì àdìjọ́ bákan bá di méjì àdìjà bákan bá di méjì àdìjà kọ̀tẹ̀ tán adúgbò olùkọ́jú rẹ̀ kújà yé pẹ̀mí sí o àṣẹnukẹ́nu ká ní kú sí àṣẹnukẹ́nu yẹn nù wá pẹ̀mí sí rẹ̀ síbú nílẹ̀ kọ́ kú. Ó ti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe tán. Bẹ̀rẹ̀ ó wúlò ní o. Yé! Èwọ̀ yẹ.
oríṣi bíríkì làánú yéé àgbègbàgbà àgbègbàgbà náà. ẹ gbà mí ọmọ mi kí ló dé. iye ni mo lọ yóò. kí ló wá ṣe ń bì. mo wá kọ́ òpònú ayírádà yìí lọ́gbọ́n. jágbe mẹ́sù bò ó. sí bàbá tí mo ní ká wá bá rèé. bàbá wo ni àbójú mi tàn mí jẹ ni. jágbe mẹ́sù ọmọ mi. wọn nà jí o. ọjọ́ pé a ṣe èrè gbàgbé. ìwọ ọmọkùnrin yìí tí mo wá bọ́ ọjọ́ kìíní àná. ìpẹ́ jù látàrọ. kí n bá rí ẹjọ́ àtàrẹ bíi méjì sí kìíní báyìí gbogbo àwọn ti dé. bàbá ẹ káàbọ̀ bàbá. ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ ẹ̀kújọ́ mẹ́ta ẹ̀kú. wọ́n ti wà ń bí látàárọ̀ ń mọ̀ pé ẹ ti rí. dákun má bínú ìyá mi agbo kan mo fẹ́ kí n wá ní sáyé lọ dá ewé dákun mo ò rójú ìrí o. èèyàn kan ló júwe ọ̀dọ̀ yín fún mi ó ní ẹ̀ràn mi lọ́wọ́. mọ̀kúnlẹ̀ má fọ àlà tẹ́lẹ̀. àwọn ẹ̀ràn mi lọ́wọ́ pẹ̀lú ọjà mi pẹ̀lú bọ́jà ṣe ń jẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ọjà òun náà mo ní wá rí yín fún bàbá ọ̀pọ̀ ẹgbàá ni. ọjà yóò tà bẹ́ẹ̀ni ìyẹn tà ní tà kọ́mẹ́rẹ́ kò yókù tó tà ọkàn báyìí ó tà ọjà rẹ àbí. bẹ́ẹ̀ni bàbá. ó wàá mọ̀ pé àwọn àgbà máa ń sọ pé àṣẹ náà kára ẹ̀ náà ká ní kúṣí àṣẹ ní èrè báyìí ní Yorùbá àṣẹ ní ògbé ní ìbẹ̀rẹ̀ náà lákọ̀ọ́ṣe àwọn tó kìtì bá balẹ̀ tó báyìí nílẹ̀ gbọ́ dàgbò báyìí yìí ti rí mi sì tì í. àgbàlagbà olórí ibú ni mí ò ọmọ yìí nítorí jẹ nítorí tó tóbi tẹ̀yìn yóò dá o. ò bá mọ tó ṣẹlẹ̀ wọ́n ẹ̀ ṣọ́ mi lé tó bá ti dé yẹ̀wò èyí tí mo fẹ́ fún ọ ń gbẹ lórí ibùsùn mi. kí n wọlé. ó kàn bá tẹ ẹ bẹ́ẹ̀rẹ́bẹ́. tó bá ti wọlé ìgbà tí mo fi tà. ẹ ṣeun bàbá. ó fẹ́ lọ ṣe alábòbò fún ọ. ẹ ṣeun. òrùlé ìwé ayé dà fún ọ. ibẹ̀ ní ti rí nǹkan. sọ́ni tó bá wọnú ìyẹ̀wù mi ó rí pé fóòmù ó bàbá tẹ bẹ́ẹ̀rẹ́bẹ́ abẹ́bẹ̀ ló wá. ó dà bàbá. olórí ibú lọkọ bíi òun nìkan yóò bọ̀ dákì ní ìjẹ ọlọ́run àti sòṣèlè iná. ẹlẹ́nu rẹ̀. ṣọ̀rọ̀ ayé rẹ báyìí ó ti wá fọwọ́ ara rẹ ó fi ṣe ra rẹ̀. bẹ́ẹ̀ ní tí mo bá wá sọ́dọ̀ rẹ̀ kó tó ṣe ń tó ṣe fún mi. mo ti wá lọ́njọ́ náà lọ́hùn tán kí n tó mọ̀ pé mo lóyún. oyún ọjọ́ kìíní àná tí mo ní fún òun náà ló padà ló fún. ọmọ náà ló tún wá padà wáyìí òun ni PEMISIRE tó wá gbẹ̀sán lára rẹ̀. àwọn babaláwo èké babaláwo òkà babaláwo tí ń dojú sí babaláwo ẹgbẹ́ rẹ̀. ònù. àbùkẹ́ rẹ tó ní Elédùà ò kọjú rẹ sọ̀wọ́n ẹ̀yìn rẹ̀ gan-an kò rí ibú ṣéwọ̀ gan kọ́ sí Elédùà. kí n má parọ́ kí n má jalè. o tiẹ̀ ti jẹ́lé o ti parí. yé ikú ti ń sọ́wọ́ sí mi o. lílọ ní ó padà kẹ́yìn rẹ gbẹ̀yìn. ó dà báwọn ṣèkà òráyè àṣekà. ọmọ mi lè fi jáde lóye ọjà wọn kọ́ wa mọ́ bí ọlọ́mọjà sórí ikú mọ̀ kàn mí o.